Ẹ kúrọ̀lẹ́ gbogbo ẹ̀yin ọmọ ìyá mi, ẹ káàsán, ẹ káàárọ̀, ní gbogbo ibikíbi tí ó bá ti bá wa. Gbogbo àwa ọmọ kóòtù òjíire, mo kí wa, mo ṣe wá pẹ̀lẹ́. Àwọn nǹkan kan tí ó jẹ́ kí n fẹ́ ṣe short video yìí ni pé n tá ń gbọ́ láti ọ̀dọ̀ àwọn bàbá wa, àwọn Afẹ́nifẹ́re. N tẹ́ fẹ́ gbé wá fún wa ìyá ò ní gbà o. Ẹ̀yin bàbá, n tẹ́ ń gbé bọ̀ yìí, a ò ní gbà á. Nítorí pé ẹ ń pariwo pé kán restructure. Ǹjẹ́ àwọn ẹni yìí ṣé kán sọ fún wa pé àwọn fẹ́ restructure? Kó jẹ́ pé gbogbo nǹkan tó jẹ́ nǹkan agbára tiwa, gbogbo ibi jẹ́ ẹ̀ka lágbára sí, wọ́n á gbé Fúlàní wá bẹ̀, wọ́n á ní kó ṣe olórí ń bẹ̀, wọ́n á máa fi wá ṣe gbákejì. Ṣé ẹ rò bí ẹ̀yin bàbá yìí ṣe rò bí àmọ́ nǹkan tá à ń ṣe ni? Ẹ jọ̀ọ́ mo fọlọ́run bá bẹ̀ yín, bàbá Ọbásanjọ́ ẹ padà lẹ́yìn ọ̀rọ̀ yìí o. Tẹ́ ẹ bá ti fi ọwọ́ sí wípé ká gba Yorùbá nation, ẹ padà lẹ́yìn ọ̀rọ̀ yìí, kó má jẹ́ pé orí yín ni wàhálà yìí máa ti bẹ̀rẹ̀ nígbà tó bá yá. Ẹ ń pariwo pé kán restructure, ẹ wo bọ́n ṣe ń pààyàn kiri, ẹ wo gbogbo ẹ̀mí tó ń gbà káàkiri. Ṣé kán sọ pé kán gbé jẹ̀bẹ̀ láti sàlẹ̀ wa lọ́wọ́ kán tó máa pa wá látàbẹ́lẹ̀fẹ́ ni? Tá a bá dá dúró, a mọ̀ pa dá dúró, a ní security tiwa, gbogbo nǹkan wá pé láyé ara wa. Mo bẹ̀ yín ní gbogbo ẹ̀yin bàbá Afẹ́nifẹ́re, ṣe ni mo bẹ̀ yín, mo fi Elédùmarè bẹ̀ yín. Nǹkan tẹ́ ń sọ yìí kò lè work. Kò tẹ́ lè ṣiṣẹ́ rárá àti rárá ni. Ẹ má mad mi pẹ̀lú òyìnbó tí mo bá sọ lórí ètò yìí, èmi ò ń ṣọmọ òyìnbó, ọmọ Yorùbá ni mí. Kò sí nǹkan tó ń jẹ́ àtúntò nínú nǹkan tó wà nílẹ̀ yìí. A fẹ́ àtúntò kankan mọ́. A fẹ́ àtúntò. Ẹ jẹ́ kí oníkálukú kó dúró sórí ọwọ́ ẹ̀. Tó oníkálukú bá dúró sórí ọwọ́ ẹ̀, tó àjọṣepọ̀ lè wà láàrin wa dáadáa, ìyẹn ò ń ṣe problem. A lè lájọṣepọ̀. Kò sí wàhálà nú ẹ̀. Ọ̀rọ̀ wa dàbí ọkọ àti ìyàwó tó kọra wọn sílẹ̀ ní tó sì ti bímọ fúnra wọn, wọ́n sì lè lájọṣepọ̀. Àjọṣepọ̀ tó máa wà láàrin wa kò ju pé mò ń gbé nǹkan báyìí bọ̀ lọ́dọ̀ ẹ, nǹkan báyìí ni mo fẹ́ fi gbà lọ́wọ́ ẹ. Tó bá tẹ́ mi lọ́rùn, màá fọwọ́ síwèé fún ẹ. Tí ò bá tẹ́ mi lọ́rùn, màá jẹ́ kó yé ẹ pé eléyìí mi lọ́wọ́ náà mi lè ṣe. Ẹ̀yin bàbá wa, ayé tà wá mọ́ náà. Ọgbọ́n tẹ́tọ́ fẹ́ tà wá lẹ̀ ń bá bọ̀ yìí. Ẹ fẹ́ tà wá ni léyìí tẹ́ ń bá bọ̀ yìí, tẹ́ àtúntò tẹ́ ń pariwo restructuring. A fẹ́. Ẹ̀yin bàbá yìí a fẹ́, kò sí nǹkan tó jọ. Ẹ má gbé yẹn wá mọ́, ẹ má tẹ̀ gbé wá rárá àti rárá. Ẹ̀yin èèyàn mi, ẹ wo ètò yìí lórí YouTube. Àwọn nǹkan kan wà ń bẹ̀ tí màá fi hàn. Ẹ wo iye àwọn èèyàn tí wọ́n pa, wọ́n ṣá ọmọdé, wọ́n ṣá àgbàlagbà, wọ́n bà ayé wọn jẹ́, wọ́n ṣekúṣe. Ẹ wo bọ́n ṣe ṣá, wọ́n la àyà èèyàn báyìí lọ́dẹ ikùn, wọ́n kò gbé fún ẹ. Imagine, ẹ ń pariwo pé kán restructure. Kí ni ẹ̀yin bàbá ẹ máa ká gbé yín ṣépè o. Bá ṣe ń bá lọ yìí, ṣe ni kẹ́ ti wá lẹ́yìn. Àgbàlagbà ni ẹ ti dàgbà dé stage kan, ẹ̀yin ti ń kẹ́rù sọ́kọ̀, ẹ ti ń lọ ti yín. Gbogbo ẹ̀yin bàbá là ń bá sọ̀rọ̀, àgbàlagbà ni gbogbo yín. Ẹ̀yin ti dàgbà débì kan. Ẹ ti dàgbà débì kan, ọjọ́ yín á dalẹ̀, a gbàdúrà kẹ́ kú lójijì, a dẹ̀ gbàdúrà pé kẹ́ kú láìpẹ́ ọjọ́ yín. Ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ lè dàgbà tó, láṣẹ Elédùmarè ẹ máa fi àwa sáyé lọ ni. Ẹ má tún fi wá sínú problem yìí, kẹ́yìn máa lọ, kẹ́ wò pé ká tún máa rán problem yẹn. Gbogbo ilé ìtẹ́ ti ṣe sẹ́yìn ó ìwà ń bẹ̀. Bàbá Ọbásanjọ́, mi ò mọ̀ pé irú nǹkan báyìí tẹ̀ tó lè tẹnu tí yín jáde pé bóyá ẹ lè lọ́wọ́ náà pé bóyá wọ́n restructure. Bàbá, ojú yín làjú gbogbo nǹkan tá à ń sọ yìí lọ, torí pé ẹ̀yin rínú ẹ ríta ẹ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Nígbà tẹ́yìn wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ mọyì nǹkan tẹ́ fẹ́ ṣe tó jẹ́ pé àwọn tó wà ní House of Rep, House of Assembly tó ń jẹ́ kẹ́ ṣe.
láwọn tó jẹ́ ìgbìmọ̀ tó wà nílé ìgbìmọ̀ aṣòfin wọn ò jẹ́ kẹ́ ṣe nǹkan yẹn àìmọye nǹkan tó pẹ́ fagídí ṣe tí ò sì yọrí dòní náà àṣírí yín lọ́yẹ̀ kó tó máa jáde lẹ́nu ẹ̀ pé kọ́ instruction kankan. bàbá ẹ má tà wá mọ́ ọjọ́ yìí ti dalẹ̀ o ọjọ́ yìí ti dalẹ̀ kélédùmarè túbọ̀ fi ìṣọ́ ẹ̀ kó fi ṣọ́ yín ni torí táwa bá dàgbà àti tẹ délé ní àádúpẹ́ fọlọ́run ni. ẹ má tà wá mọ́ o èyí tẹ tà wá sẹ́yìn ó ti tó. èyí tẹ tà wá sẹ́yìn ó ti tó àfẹ́ ẹ̀tàn mọ́ àfẹ́ ẹ̀tàn mọ́ ẹ má tàn wá mọ́ nítorí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí gbogbo ẹ̀ ló yé yín ẹ rí nǹkan tó ń lọ gbòòrò ẹ rí bọ́n ṣe ń pààyàn káàkiri ní Benue láàrin bíi ọ̀sẹ̀ méjì èèyàn 70 ẹ wo orú nǹkan bẹ́ẹ̀ yẹn èèyàn 70 náà ti mú balẹ̀. gómìnà Benue State ó fẹ́ lè máa sun ẹkún ẹ jẹ́ kí oníkálukú dúró lórí ọwọ́ ẹ̀ àsìkò yìí pé bóyá pé wọn kọ́ ká ṣe àtúntò kan àbí ká ó ti kọjá ẹ̀yin èèyàn mi ó ti kọjá ẹ má jẹ́ ká tanra wa mọ́ ẹ̀tàn ló wà ń bẹ̀ o tá a bá yìí sọ pé à ń tún nǹkan kan tò lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí à ń tanra wa ní ẹ̀tàn ló wà ń bẹ̀. n tó jẹ́ kókó fún wa ni wípé lọ́wọ́ yìí kí lu Yorùbá kó dá dúró kí Ìgbò dá dúró Fúlàní Haúsá ẹ dúró láàyè yín a ṣe mọ́ ẹ jọ ṣe tipátipá ni ọ̀rọ̀ yóò ṣe tipá kẹ́ ìlú Nàìjíríà lèmi ti rí pé ẹ máa ń fọ́ọ̀sì yàn láti ṣe nǹkan ìlú Nàìjíríà ni mo ti rí bẹ́ẹ̀ ẹ má bínú ẹ̀yin èèyàn mi ìlú Nàìjíríà ni mo ti rí pé ẹ máa ń fọ́ọ̀sì èèyàn láti ṣe nǹkan nílùú tí mo wà ń bì yìí ọmọ mi tó kéré jù mi ì lè fọ́ọ̀sì ẹ̀ pé dandan gbọ́dọ̀ ṣe nǹkan báyìí ká tó wá sọ pé adult tó ti dàgbà tó mọ ọwọ́ tó yàtọ̀ sọ́wọ́ òsì ká tó wá sọ pé odindi ìpínlẹ̀ tóyìnbó ń pè ní state odindi ìpínlẹ̀ tẹ́ ẹ máa force wọn ni pé dandan báyìí ló yẹ kó rí. It's very bad. ẹ jẹ́ kí gbogbo wa lọ wò ó kájọ jókòó kájọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. a ní láti jókòó ká mọ nǹkan tá à ń ṣe. a ní láti jókòó ká ronú ara wa dáadáa. a ní láti jókòó ká rorí ara wa. gbogbo etí tẹ lọ ṣe tẹ lọ sọ pé restructuring kan igbá kan àwo kan kí ló ń jẹ́ bẹ́ẹ̀ sódìgbà tó bá pa wá tán ni tó bá jẹ́ pé èèyàn àgbàlagbà ẹ̀ náà pa bọ́n ṣe kán ti múnú ẹ̀yin tá ì sọ̀rọ̀ yìí kán ti múnú yín ẹ̀ ní sọ nǹkan tẹ̀ ń sọ yẹn. ẹ wo brọ́dà wa tó kù yìí brọ́dà wa Yínká Ọ̀dọ́ mákà àbí kí lórúkọ bàbá ẹ̀ kọ́lọ́n bá mi tẹ́ sáfẹ́fẹ́ rere kọ́lọ́n kẹ́ wọn kọ́lọ́n bá mi dá àwọn ọmọ ẹ̀ sí àti ìyàwó ẹ̀. ǹjẹ́ ṣé lè sọ pé bí báyìí ni ikú bọ̀dá yẹn ti wá ni ṣé lè sọ pé bí báyìí ni ikú wọn ti wá ṣé lè sọ pé irúkú báyìí ló pa wọ́n ó ṣeé ṣe kó jẹ́ pé látọwọ́ àwọn táwọn wí náà ni gbogbo ọ̀nà tó fẹ́ fi yanjú gbogbo Yorùbá náà wá ẹ wọ́n yẹn lọ ká Ìgbòho mọ́lé lóru oríṣiríṣi nǹkan ìwà burúkú olóṣèlú Nàìjíríà olórí burúkú ayé àtọ̀run ni wọ́n kọ̀ kí ọ̀sán kó di òru wọ́n kọ̀ kóru kó di ọ̀sán gbogbo orí Facebook náà ti lọ́n block wa báyìí tẹ́ bá ṣe ṣòkòtò tó ìṣẹ́jú méjì wọ́n ti flag ẹ̀ ṣùgbọ́n àwọn agbọ́n á sọ fún yín pé tẹ́ bá sọ pé ìyá wèrè àwọn agbọ́n á sọ fún yín pé ó gbá lórí tàwa fún ara wa ó ń gbá lórí tiwa fún ara wa tá a bá fẹ́ sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀
ṣùgbọ́n lọ́wọ́ yìí ọ̀rọ̀ má sọ̀rọ̀ sí ńbẹ̀. Tẹ́ bá di ẹnu àwọn tán wà nílé mú pé kán má sọ̀rọ̀, àwa táwa ń tà á sọ. Àwa táwa ń tà á máa sọ. A ti rí inú House of Assembly sì tó ti ń ké, tí lára yín ti ń ké lára àwọn sínétọ̀ yín tó ń sunkún olómi ojú pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, because òun náà ó ti wò náà, ó lè ti kan ẹbí ẹ̀ kan kó má lè sọ síta, ó lè ti kan fámìlì ẹ̀ kan kó má lè sọ síta. Òṣì lẹ́ ń ṣe yìí, ẹ̀ kan pààyàn kiri. Ẹ lo ọpọlọ burúkú. Ìjọba Buhari ẹ̀ lè kúre látòrí Tinubu, gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ìjọba yẹn ẹ̀ lè kúre. Ẹ gang up, ẹ ṣe meeting, ẹ ru ọpọlọ ara yín, ẹ wò pé gbogbo àwọn aráàlú, gbogbo ẹ̀yin tẹ́ ní láńsẹ̀sì ìbọn lọ́wọ́ yá gbogbo yín, ẹ máa kó bọ̀wọ́ yín wá. Ẹ gbà bọ́n lọ́wọ́ wọn torí pé ẹ fẹ́ pa wọ́n. Ẹ gbà bọ́n lọ́wọ́ everybody. Ẹ ti mọ nǹkan tẹ́ fẹ́ ṣe. Agbára yìí máa pọ̀ ju o. Ẹ wá gba ìbọn yẹn lọ install ẹ̀ síbì kan. Ẹ ṣẹ̀ wá kó AK lé àwọn tó máa pa wọ́n, ẹ kó lé wọn lọ́wọ́. Àwọn yẹn ń pààyàn kiri. Olórí burúkú Buhari, ó tún máa ṣòfin míì náà. Olẹ́nibọ̀dì tó bá ti rí AK lọ́wọ́ ẹ̀ kan máa pa. Mélòó lẹ ti pa nínú Fúlàní? Ẹ̀ níjọ sóríire pọ̀, ẹ̀yin olórí burúkú yìí. Mélòó lẹ ti pa nínú Fúlàní? Muhammadu Buhari, eré mélòó lẹ ti pa nínú Fúlàní? Ẹ̀yin olórí burúkú dédé yìí. Tinubu ọmọ ajẹ́nu ìyá yìí, ìrandíran ẹ máa jẹ nínú ìyá yìí, ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Ní nǹkan tó kólẹ̀ Yorùbá sí yìí, wàá jẹ́ ìyá yẹn, wàá mú mi sí. Buhari, Muhammadu Buhari, wàá jẹ́ ìyá yìí, wàá mú mi sí. Ní tẹ́ ìṣe yìí, Elédùmarè máa san yín lẹ́san láṣẹ Ọlọ́run. Ẹ máa gba ẹ̀san gbogbo ìwà tẹ́ wù yìí. Mo dúró bíbá ayé èèyàn mi, orúkọ mi ò yí padà. Ọ̀túnba Jamiu Lamidi Olúṣesí, ọmọ bíbí ìlú Ṣàgámù ni mo jẹ́. Ẹ ṣé jàre, ó dàbọ̀.